ó ṣàmọ́dún ọdọọdún làárọ̀ mọ́bì látẹ́ ó ṣàmọ́dún. tí bá ní kí n ká ọdún wọn kọjá lọ kò sọ́ba bí rẹ̀ àánú tí mo rí gbà iyebíye ni kò sẹ́ni bí rẹ̀. Every 50th December speaks about a woman of wisdom. Ẹni ńlá tí ṣe ńlá, Dickness Grace Mrs Adekanmi, àádọ́ta ọdún lókè èèpẹ̀. Orí ọ̀fẹ́ ni ọgbọ́n orí ògbé. Olúwa ògo ni forúkọ rẹ̀. Nítorí tí o nífẹ̀ẹ́ àbẹ̀kẹ́ tó bẹ́ẹ̀ gẹ́. Happy Golden Jubilee Olúwayẹmisí. Aya Máyọ̀wá Adekanmi tó dúró re. Amọ́lẹ́wà bí òsùn. Ọdún yìí ò ní jáṣe mọ́ fún yín lórúkọ Olúwa. Ẹ ò ní fìnira lùgbà. Ibùjókòó rẹ̀ ò ní burú fún ọ. Olúwayẹmisí. Abíámọ́ tòótọ́. Ẹyinjú Máyọ̀wá tí ò ní fọ́ láéláé. Màmá Olúwadámiláre. Owó mama Israel, mama Olúwadarasimi. Ayé ò ní ṣe yín pẹ̀lẹ́ lórí ọmọ. Ẹ̀rìn ọ̀ṣun ní ṣẹlẹ̀. Àbẹ̀kẹ́ ẹlẹ́rìnmọ̀jẹ́ ọmọ Sájà. Ọmọ abẹ́wé ìládọ́gba ìmọ̀dú abílẹ̀rìn. Ẹ̀yin lọ́mọ wágun. Olúwayẹmisí o, wọ́n ní àmọ́ wẹ́rìn lógun mọ́. Bàbá wẹ́rìn lógun, wọ́n ní alápòdẹ káwọ́ ká bàbà. Wọ́n ní atọ́jú àtàrẹ tí wọ́n fi jímọ̀ lójú oorun. Ẹni ẹ̀rìnmọ̀jẹ́ bá ta lọ́fà tí ò bá kú, á máa wọ́wé lọ lórí bí gíní. Ẹni ẹ̀rìnmọ̀jẹ́ bá fọwọ́ bà bí ò bá lóyún, ọmọ tán lára Olúwa rẹ̀ ni. Olórí Máyọ̀wá Adékànmí, Ayamudakeke Àkọ́ráyè, Ogún tẹ̀lú akíkanjú ni wọ́n lójú ogun ló so wọ́n pọ̀ ní Mọdákẹ́kẹ́ lé ẹyẹ ọkọ àmọ́ fọ̀n bí èèyàn lé àwọn ọkọ rẹ̀ gangan iṣẹ́ tẹ́ ṣe lórí ọmọ òní dalẹ́ dòfo ẹ kú ọdún ẹ kú ìyèdún Alájà Ganiyat Fáwẹ̀mí wọ́n ní kẹ́ gbó kẹ́ tọ́ kẹ́ tágbà dà láṣẹ Èdùmàrè ẹ ò ní fìnira lò gbà 100 ọdún lónìí gbọ́ngbọ́n lòkè òkè gbọ́ngbọ́n kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ láyé tó ẹ ò ní tanáwó sàárè ọmọ láṣẹ Èdùmàrè. Dickness Grace Olúwayẹmisí Adekanmi, many happy returns of the day ma, long life and prosperity. ẹbí ìlà ẹ̀yàgò.